ilẹ̀ tútù ló pín sẹ́yìn kì í sọ̀rọ̀ ọtí ọ̀jẹ̀ mi sí mi láàyè bí àlejò náà yẹn ti ń tanu sí mi lẹ́yìn mi mo ṣe báyìí mo bá ti báyìí ìyẹn ní nǹkan kan iṣẹ́ yẹn ó le tó ìjẹ́ pé iṣẹ́ tó léwu ni wàhálà tí mẹ́bẹ̀ẹ́ yìí kéèyàn má fún ẹnì kejì kéèyàn má fi kò ṣeé ṣe tó téèyàn bá fún yẹn kó tó pàdé ìyọ́ làágùn méjì wọ́n á já mi sí báyìí mo hó nílẹ̀ báyìí mo tọ́ bá tó bẹ̀ yọjú sí mi mo dẹ̀ wo ogun àràbà báyìí mo dẹ̀ rálùjọ náà tó lóṣù báyìí. báwo ló ṣe rí. iwájú òṣèlú ẹ̀yìn òṣè padà sí mo sá kẹ̀pọ̀ náà ní pé gbogbo yìí torí tó bá yẹ pé bí àlùjọ náà wà dáadáa tá a bá lọ sígbẹ́ àwọn àlùjọ náà kan wà tó yẹ pé wọ́n máa ń tẹ́nẹ́ wọ́n máa fi ní léyè kí lálẹ́ tẹ́ bá tẹ́nẹ́ ẹ̀ ní rí kẹ̀kẹ́ pa mẹ́. ǹjẹ́ nǹkan kan tiẹ̀ wà tíyàn náà lè ṣàjọ pé òkè ewé gba ìwé àwo ìrù kìíní kan pé a ó lè jẹ nǹkan pé tí wọ́n bá ti ọtí àwa yíwọ́ wọn lè dá yẹn sí pé irọ́ ẹ má dọ́dọ̀ rẹ o bí ọ̀wọ̀ tẹ sọ yẹn ǹjẹ́ ọgbọ́n kan wa tẹ̀lé kọ́ wa. ọgbọ́n rẹ wà. ọ̀ya ẹ̀bùn wa lẹ́yọ̀kan ẹ̀bùn ọmọ Yorùbá káàkiri lẹ́yọ̀kan kì í ṣèmi nìkan orúkọ yín. Yẹkínní Ọdẹpakẹ́kẹ́. Ọdẹpakẹ́kẹ́. Okay sir.